mo kí dédé wọn núlí o mo kí àwọn bàí mo dẹ̀ kí àwọn yèé dédé mo kó núlí mo kí àlejò èmi èyí ò náwó ètò wọn ètò wa Omo Ondo náírà yó tẹlifíṣàn iṣẹ́ dédé wọn ti mà fi èèní ọ̀fọ̀ méjì ẹ̀fọ́ náírà ètò ìjú ọ̀fọ̀ lóko àti lóbò má bínú mà fi dédé wọn ẹ̀fọ́ yìí èsì ìyàtọ̀ ká ìṣojú jákàfọ́ nípa adùn yóò ná oko dídó àti dáméjì yóò náà dédé wọn náà ni mo fẹ́ dín àmúdí wọn dámú kalẹ̀ sí wọn torí tọ́pìkì ìyá fẹ́ ká gbéyẹ̀wò náà ni ó náyàn gan o àjọ àbàyàn àwọn yèé a máa gbàgbé a bá wa subscribe so ego yo television a bá wa subscribe a bá wa like a bá wa share kádé bo ní diaspora adídèdè wọn dá ká gbọ́ ètò yìí torí ètò Omo Ondo state yìí o àwọn Omo Ondo adá ká gbọ́ ètò yìí nulí nulko ètò yìí ètò a ṣe dédé wọn àtẹ̀mí fún alá dá ṣe mí náà àǹfààní èyí nípa ọ̀fọ̀ kẹ́nẹ́fọ̀ jẹ́ tọ́pìkì afẹ́fọ́ nù ní àdí kọ́kọ́ bí èèyàn ṣẹ̀bí dédé wa ọmọ fi òkó yàn ní ogo tọ́pìkì afẹ́fọ́ yàtọ̀ sí fi dín fi ọmọkùnrin ò bá ra ọmọkùnrin dòdúró tán gbéra bíṣì dòdúró tán àmọ́ tó bá ti fò ego bẹ́ẹ̀dì lẹ́rìn ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì ó pẹ́ jù ìṣẹ́jú mẹ́ta bíṣì ó ti dà wẹ́rẹ́wẹ́ yẹn fi ó ti rìlíìsì ọmọbìnrin kẹ̀ yìí mo gbé súlé ó sí aya ẹ̀ tẹ̀wọ̀n Omo Ondo state adé máa fà wá Omo Ondo state a máa ní high libido àwọn òyìnbó àwọn àbínú high libido yẹn fi tètè kọ́ọ̀mù àbí èyí mi ṣe mi tí a tètè wá tètè wọ̀ claro tètè wọ̀ gbáyégógbá dọ̀kọ̀ ẹ̀bẹ́ bá wà jẹ́ ó máa pẹ́ gan níta gbé fi èèyàn máa wá jù yá dọ́mọkùnrin bá wá ṣe ọmọkùnrin ṣe ní 2-3 minutes ló ti dàálẹ̀ gbẹ̀rẹ̀gbẹ̀ dédé kẹ́nẹ́ ti dẹ̀rùn alẹ̀ ó dẹ̀rùn kọ́lẹ̀ gbẹ̀ dọ́mọbìnrin dẹ̀ ti já ní múùdù ló ti ní dìkẹ́nẹ́ ṣé dọ́mọbìnrin lè bá ìwá jáde òde tó ìlàdókónòde ṣí ẹ̀sẹ̀ níṣẹ́ òbúkú o ṣe àkàbà mi mú kọ́mẹ̀tì wọn àkàbà mi sọwọ́ sí wa àkàkọ́ ìsàlẹ̀ comment section ẹ̀ kọ́mẹ̀tì wọn àkà like ẹ̀ àkà share àdèkàbà wa subscribe náà ego yo television a máa fi yóò yẹn ó dàbí ṣe ẹ̀hún mi ṣì ní fọkẹ́nẹ́ ẹ̀fọ́ yìí ẹ̀rẹ́ yo television yẹn ra ẹ̀ ṣé dọmọbìnrin náà bá jáde lóde lórí ìlàkà enjoy ara ẹ̀dẹ́ ìdókòlè gbọ́n agagá wọ́n mọ́ bí Ondo state mi à ní high libido àmọ̀dàpọ̀ ọ́ ṣe wọ́n mọ́ pa wọ́n mọ́ fẹ́ ṣùgbọ́n o ọmọbìnrin ó jí ní jíìmù jí ají ẹ̀ ó ṣẹ̀wà wá rí ọkùnrin ó tọ́jú ẹ̀ ọkùnrin náà mú dédé wọn mú tẹ̀wọ̀n ó mówó tẹ̀wọ̀n ó mú lígidi ó mú ṣẹ̀ṣọ́ ẹ̀ ó má ṣe ó sàn ó mú un sọ́run ẹ̀ àmọ́ ọkùnrin èèwà sàn ní èrò bẹ́ẹ̀dì adé máa bàbá Omo Ondo state aláìkókó àmọ́ bí lọ́pàá yìí àmọ́ bí kẹjọ àwọn bàbá Omo Ondo state aláìkẹ́kẹ́ nẹ́gbọ́gbọ́ yìí àmọ́ bí ẹ go dódì fọ́fọ́kà mo fẹ́ jí fọ yín Omo Ondo state tó bá gbá ẹ mú tó bá gbá ọkàn ẹ mú débẹ̀ yìí bíṣì ní èrò bẹ́ẹ̀dì débẹ̀ gàgó náà gbẹ́ bíṣì ọmọkùnrin àgbàgbé ọpọlọ ẹ̀ akọ̀wé ilé ìwé ilẹ̀ ara mọ́tò ara dédé ńkó ara kó ọmọbìnrin nì tó ti dó owó kan kílámọ̀sì wọ́n ṣe kílámọ̀sì àbí kálámọ̀sì. Omo Ondo state dókó sorry ẹ má bínú Omo Ondo state wìkẹ́mẹ́ abayé mi kí dọ́mọbìnrin lè wá ṣe ọmọbìnrin yìí ó ọkàn ẹ dọkùnrin náà mú dédé owó tó mú tẹ̀wọ̀n tó ṣe dédé àmọ́ dọkùnrin náà mà jù fi yìí ta ṣe 2 minutes ọmọkùnrin mú èdè rẹ fi ọmọkùnrin fọ ìdó wá sí fi ọmọkùnrin bí ìbò aṣọ alẹ̀bẹ̀ gbọ́ ẹ̀
Doma bien bo aso ale joka to be ri oyan aya bien bishi e de ti release. Se mo po. Mo da po. E ti release. Di ta igo Omo bien ba aso ale de pon to. On de ma fa Omo Ondo State segwa. Abu egwa je. Asegwa ju. Omo Ondo State. Níbo dédé ní Ondo State asengwa amonjije se alombu egwa duwa olo egbe ni kegbe náà do wa bishi ede tó do kenekan oko e pe Ondo State o bi da jaye asiwa mo giyan won Ondo State onjije da tọ́jú ọkàn ẹ da sepon ọkàn ẹ da pon ọkàn ẹ le da mo ọkàn ẹ da seju gbegbe da seju bishi da tó wá yí na ro bed ọmọ kan na gbàgbọ́ ko ba yi e mepo asiwa mo giyan won àjọ kí do ọmọbìnrin wá ṣe nígbà ọmọ kan ní bá tọ́jú ẹ̀ àmọ́dé ìsàn ọmọ kan ìmú ẹ̀bẹ̀ bó ti mú kẹ́nẹ́ ẹ̀bẹ̀ díta mú gbòòrò igo etí ọmọbìnrin òmú ẹ̀ díta kíìsì dífẹ́ ó kíìsì obìnrin yìí kíìsì yìí pẹ̀kì ẹ̀gbẹ́ gbẹ́ bí ṣe yìí ó dé ti rìlísì òmú àìsàn ni o òmú ẹ̀kẹ́ nẹ́ṣọ́ ẹ̀ ni bó kà lá lo oògùn bó lo jẹ̀dí tó lò dédé únẹ̀ ẹ̀ lè san o díta mú kan àjọ ọkùnrin mú ayọ̀ ọkùnrin mú àti ẹ̀wọ́ sí tó bá ti ró bèbè bá ti bọ́ sẹ́lẹ̀ gbẹ́ẹ̀ tó ti máa sọjọ́ bọ́ lẹ̀bi sí yìí ó dẹ̀ ti release òmú ẹ̀ka tó mú mára akafọ́ndí ó bá sà ti dè mọ́ ó ti rán ògòbì ẹ̀yìn lójó dán ní báyìí tó mọ́ ọ̀tàn ẹ̀yìn àbí sí yìí ó dẹ̀ ti release ara kò ṣe iná ka bí obìnrin àwọn ka pọ̀ sẹ́kọ́ iná bí torí bí obìnrin ó ti múra fún wa gbú ma lẹ́nà ohun yíra gúúsù náà wò yíra gbẹ́pọ̀ yí ya mú ẹ̀pọ̀ ẹ̀já mú yí oṣù ẹ ó dẹ̀ ti dédé dálẹ̀ gbàrà iná bí obìnrin yẹn èsàn tó gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ kí dínúfẹ́ obìnrin yẹn kí ń ṣe lọ́mọbìnrin di ti wúlí ọkàn ẹ o ade fi ọmọbìnrin bá ti fẹ́ ọkàn ẹ èsàn di tó la ká ṣàgbè èsàn di tó ká lọ sí kẹ́ni àwọn yé mi déédé ewúro mi akaba mi mú àtẹ̀jíṣẹ́ wọn kọ́mẹ̀ntì wọn akaba mi kọ́ odò prógrámù dáka kọ́ ìsàlẹ̀ torí ṣé ó sàn kí tó dóbi ẹ̀ lè mú sára kú àdéédé wọ́n dẹ̀ mọ̀ fi bóbi ẹ̀ bá dókó ìsàlẹ̀ náà bìṣí akakan oríṣiríṣi àìsàn akajáde àbí mo pọ́ wọ́n ṣúwọ́ èso ọbẹ̀ oríṣiríṣi àìsàn akajáde nára obìnrin náà inú akarun ara kankan bó o bá tó akara gógógógógógó àmọ́ nígi ọkọ wọn fẹ́ súná lé délè gbó jígajígajíga délè gbó jágajágajága tọkàn ẹ̀mú ẹ̀ bá mú ẹ tó bá rún ẹ odidi ọ̀sẹ̀ kan bó kẹgbó òun okòwò lè san mọ́ àti bá ẹ̀rún dédédé bẹ̀ bàjẹ́ a bá gbó jígajígajíga àti bá ẹ̀rún léṣẹ́ máa lẹ̀ àti gbómi ń sọ àwọ̀ ẹ wákà gàgàdíkà ìyẹn ọkàn ẹ̀ gidi èèyàn mẹ́mórì yẹn èlè lọ́ọ̀sì lódìdí oṣù kan ṣé wàá wá ti rántí fi ṣọ́kà àǹkàṣàkà gbogbo gẹ́ẹ̀ ní àwọn èrò bókúbókú bọ́kà pàṣímáyì wọ́ ẹ̀yìn wẹ́ rántí ìṣìbò àyẹ̀ gbó ẹ́ àgàgàjọ bá wa mú kẹ́ni okó ẹ̀rẹ́ mú kàn bí dọ̀dọ̀ lọ etí kíbi kíní ẹ̀ pé àwọn kan lóyìnbó pé òǹkílé tó rì sí ẹ̀ ọkàn ẹ̀ bá mọ obìnrin handle àmọ́ ọkàn iye wa mọ obìnrin yìí handle obìnrin dẹ̀ gúná lé ẹ̀ ọkùnrin àti kẹ̀rẹ̀ títa fi ó mú okó ẹ̀ títa mú règè etí umalẹ̀bí sí ó ti dàgbò ẹ̀ ètì ní mú kan òmú ẹ̀kẹ́ aláṣàrọ́jú àtẹ̀nà ẹ̀ títa tẹ̀nà ẹ̀ bí 1 minute títa ti gbá ó ti dálẹ̀ gbà iná ìwáka bí obìnrin kédó bí ẹ̀ mú sára kú sédó kú sínú ilé ọkàn ẹ̀ tó má jáde jẹ́ mọ́lá gbádùn ara ẹ̀ mi ṣe dóbi ẹ̀ náà kú sínú ilé nìdó má jáde ó de ṣé ẹ̀ṣẹ̀ dóbi ẹ̀ bá jáde tó bá jáde lọ tó la pàdé ọkàn ẹ̀mọ́ yóò mú fún ẹgbẹ́ yóò gbà yóò gbà yéèdè bọ́nẹ̀tì ọ̀ tún wẹ̀rẹ̀rẹ̀rẹ̀ abẹ́mọ̀fọ́ dá ó sàn bí bọ́nẹ̀tì obìnrin dèdè ká tú ṣé ó sàn tó bá ṣe obìnrin òun fẹ́ ọkàn ẹ̀yẹ fi ọkàn ẹ̀yẹ wá ṣe gẹ́gẹ́ 2 minutes ló ti dà á lẹ̀ obìnrin ẹ̀kẹ́ ó dẹ̀ ti gà ní kíní dọ́nẹ́ high libido bí ṣàwámọ́ Ondo State ṣé mo ti fi gíyàn wọn sẹ́ fi àṣìwà ẹ̀yìn dání high libido ọmọ Ondo State tó bá gbá ẹ mú bó bá ṣe ọkàn ẹ ọmọ Ondo State tó bá gbá ẹ mú bìṣí tó bá rán yín mọ́kẹ́ náà ó máa lẹ̀ o
we to mo ko o ko ye be ke bi o kaka si fo bóyá torí ọpọlọ ewu e ai ka se bishi we to mu na le ba ka to bi e fo ibo nínú e ba ka fi Ondo state wo le so mo Olubomu e o o ma ti bi e fo kí ló ko wife o ka ka da ko Ondo state ọmọ Ondo state ti don ene ni bobo ko ọmọ Ondo state obi edoko edo rere mo iwa ka gi yan be mi go mo bi ende se ọmọ Ondo state tó dẹ̀ mà kẹ́nẹ́ ṣe tó dẹ̀ nílò ọkùnrin yẹn jẹ́ fà ká gún dáadáa ọkùnrin ó dẹ̀ fẹ́ náà léyìí máa ṣe 92 minutes ó ti dàálẹ̀ gbọ̀rọ̀rọ̀ 92 minutes ó ti dàálẹ̀ gbọ̀rọ̀rọ̀ kí dá ọmọbìnrin náà ṣe mí dájọ́ bá mi mú kọ́mẹ̀ntì ọmọbìnrin náà lè ṣe ẹ̀ṣẹ̀ yìí ọmọbìnrin náà bá jáde bá aládókò ó sàn lóde tó lágbádùn ẹ̀mí sí ẹ̀ṣẹ̀ yìí àwọn yìí èyí owó dédé máa fi ọ̀pọ̀lọpọ̀ pass through mẹ́fọ̀ náà dọ́kọ̀ ẹ̀ lè ṣe dáadáa ka mu ya jẹun ade ma fẹ́ sàn ọmọbìnrin wúlé ọmọbìnrin wá sẹ́wà tó ka dà jíjẹ sún àwọn gíláàsì nínú ọ̀nà lí ẹ̀sàn tó kí dọ́ ọmọbìnrin náà ṣe do ka ẹ̀díọ̀ do ka mára mú yà ó dẹ̀ ma fi ara rẹ̀ gbé ṣúkẹ́ dédé gbà sọ́jọ́ bẹ̀rẹ̀ nẹ̀kú náà lé ní jímà jáde òde ládókó mo sọ jímà rẹ̀ nìyá bá ń do ní ọmọ Ondo state táwọn fọmọ tẹ̀rún mọ́ ọmọ Ondo state ní kóbìnrin yìí nugboko ede se dáadáa je ìwìn je ba egbu je egbusu e na wo dáadáa je jomina buna ti e je ropo ti popo e je ìwìn ni wìwìn je mu dede ran je se dáadáa to dobere na ku inú aka kan abeno aka kan go aka kan abi soku agan ni o e so dobere na ba wa la jáde odo yo ba la do yilado so jo ba wa la do si ese ni dede wa o ne mefo yi a ma fọpọlọpọ ọkùnrin ora nude tó jẹ́ pé a ní àìsàn kan bí méjì jẹ́ máa ṣe nínú jaka sose yìí jaka wìnra wa jẹ́ gúdù ẹ̀lò títọ́ àti lódodo jẹ́ bálagbá rìsáàṣì fún dédé ti dẹ̀rọ̀ rìsáàṣì àfọ̀gàngán wọn á ká lò àbí wọn á ṣe àmọ́ ọ̀nù mú ẹga bẹ́ẹ̀kẹ́ lo oògùn yẹn ṣuṣẹ́ o máa ṣe ṣéjọ́bìnrin yìí wá dẹ́rùn yìí kú bẹ̀ ni lóbìnrin yìí máa jáde yìí ládókò sí ẹ̀sẹ̀ ní lóbìnrin bá jáde ládókò ọmọkùnrin mú akagbọ̀n sẹ̀sẹ̀sẹ̀sẹ̀ ìṣẹ́jú ọkùnrin mú ẹ̀ o akagbọ̀n láti ka òwòjọ́ bá ti rí obìnrin yìí bẹ́ inú akadùn àti òun jí nẹ́sẹ̀sì àti òun jí ṣe títí wo obìnrin ara ti ka gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ àmọ́ jí ìtẹ́ iná ẹ̀ jí ìtẹ́ ọ̀pámọ́sẹ̀ yìí náà òkun pupa ó dẹ̀ ti dá wẹ̀rẹ̀rẹ̀ iná wa ka bí obìnrin yẹn ka pò sé iná ka bí ara ka kán ń búkú ni ó mẹ́sẹ̀ bí obìnrin ń búkú ni di òun ara kú síjú obìnrin bá wá jáde òde tó la ṣe òyòhun sí ẹ̀sẹ̀ ni ẹ̀sẹ̀ àbí sí yóò bá sí ẹ̀sẹ̀ má jí fọ ẹ̀sẹ̀ ẹrù mi àgò má jí fọ ẹ̀sẹ̀ àbí ẹ̀sẹ̀ àwọn àbámi yèmí yèrò wá akaba wa kọ́mẹ̀ntì akaba wa múná kọ́mẹ̀ntì bóyá ẹ̀sẹ̀ ni àbí ẹ̀sẹ̀ àbí wọn lè ṣe obìnrin yẹn lè ṣe fi yẹ pé kí ká mú gbé ní ẹ̀bẹ̀ àbí sẹ́jì yàn kọ́ yẹn nù àbí ọkùnrin yẹn tọ́jú ẹ̀dẹ̀ fẹ́ yín nà ọkùnrin yẹn lówó yẹn tọ́jú obìnrin yẹn fẹ́ yín nà ọkùnrin láì dẹ̀ láìkọ obìnrin yìí obìnrin láì láìkọ ọkùnrin yìí àmọ́ ọkùnrin yìí lè ṣe tó 2 minutes ni ó ti dálẹ̀ ọ́n dẹ̀ máa fọ́ ń búkú ni láàárín èmi àti ńlá ọkùnrin bá jẹ̀ wá dáadáa àwa bíi Ondo state àwọn àfọjọkùnrin bá jẹ̀ wá jíjàn wá jáwọ́ fún àwọn akagbẹ́dà sákì fún ọmọkùnrin wo ehun ọ̀nẹ́ ọmọkùnrin wo ehun ọ̀nẹ́ wo lá ọ̀nẹ́ wo lógbó skítẹ̀tì ọ̀nẹ́ jáwọ́ fún àwọn akagbósùn bá wọn yóò bá mú wa dáadáa yàn máa fẹ́ èèyàn wá èèyàn dédé obìnrin ńlá dédé obìnrin jẹ́ bá rí ọkùnrin yóò kì wá dáadáa ìdánmọ́ wa èso owó nìkan ṣùgbọ́n ọkùnrin bá dúró tán nílẹ̀ yóò mú ẹjọ́ orún ẹbí sí jẹ́ ká ẹbí sí ẹgbẹ́ jẹ́ ká ẹbí sí ẹgbẹ́ jẹ́ ká ẹbí sí ẹgbẹ́ jẹ́ mú kẹ́lẹ́ yẹn pa yóò gbé ọkẹ̀ bẹ́ẹ̀ mú pa yóò mú kẹ́lẹ́ bẹ́ẹ̀ mú pa wọ́n mú kẹ́lẹ́ ẹ̀yàn ayé jù tó bá rí owó díẹ̀ fẹ́rẹ́fẹ́ yẹ mú ká mú tọ́jú ọmọbìnrin ẹgbẹ́ àwọn ká dán ẹ mọ̀ obìnrin bẹ́ẹ̀ ti dókó ara ká dán skin yẹn aka glow aka dán yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀ aka dán bí ṣe èdè tí ma lòkun ni aka dán ni bí sàyíyàn náà látìnì kẹ́ni ọkùnrin yẹn mẹ́sì ó mà náà ń ṣe náà ráńjà gbàgbàgbàgbọ̀ tẹ̀ kẹ́ni ọkùnrin dà wà ó náà ń ṣe ó hàn jóbìnrin ká dókó dáadáa ó hàn ọkùnrin obìnrin bá dókó dáadáa àìsàn ni ṣe mo ti fọ́ tẹ́lẹ̀ àìsàn ni
Ajẹ́jẹ́ ọkùnrin ajẹ́jẹ́ àwọn ọkùnrin àbí kíjọ obìnrin yìí ṣe báyìí àgbàdo ṣe bẹ́ẹ̀ ṣéjì máa dọ́kọ́ ni àbí ṣéjì ọkùnrin yìí àbá àwọn ọkùnrin láì àbá wa kọ́mẹ̀ntì kíjì ọkùnrin yẹn lè ṣe oyin àbá rò pé ọkùnrin yẹn lè ṣe jí ṣe ilé fa solution iná kẹ́ni torí ẹ̀hàn o náwó báyìí afẹ́hárẹ́ lọ́ọ̀rì ìsinmi ráńpẹ́ ní ẹ̀yìn ìsinmi yìí dédé wa àjọ àtọ́padà náà wo ọ̀rọ̀ ẹ̀fọ́ náwó yìí bọ́ ní ẹ̀yìn ìsinmi ráńpẹ́ yìí afẹ́hárẹ́ la mọ́ mi torí ọ̀fọ̀ mẹ́fọ̀ yìí ó jẹ́ òye jẹ́ ẹ̀dùn ọkàn wọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn a máa gbàgbé náà ti bá wa share o a bá wa like ẹ̀ yàtọ̀ bá wa comment èròǹgbà yan lórí go ọ̀fọ̀ ẹ̀fọ́ náwó yìí a bá wa kọ ìsàlẹ̀ comment section mi padà bọ̀ wá bá yan àṣẹ o. Akúlé o àbàmìyèmí mo tún kí n akúlé o lórí wo ètò yìí ètò Ọmọ Ondo lórí wo Yo television topic yẹ fọ̀nàwọ́ lórí wo jí ọkàn rẹ ra yìí máa lè ṣe ju 2 minutes àti dálẹ̀ wẹ̀rẹ̀ obìnrin yìí kẹ̀ Ọmọ Ondo state ni ó gbádùn jáde kò yóò dẹ̀ nẹ́kẹ́nẹ́ pé high libido a máa gbàgbé pé mo ti fọ̀rọ̀ pé Ọmọ Ondo state ló bá gbá ẹ mú obìnrin Ondo state àtọkùnrin láìbọ̀ tí obìnrin Ondo state dókó ọ̀tàgbọ́bọ̀rá máa gbẹ́hẹ̀ lé mẹ́hẹ̀ bọ́lá gbọ́wọ́ òrọ́ ni o ojú ń ṣe sìmẹ̀sìmẹ̀yìn iná lẹ́rìí yẹn pèlè ti Ondo state ẹ̀dó rẹ̀ yìí èjì jẹ́ ẹ̀mẹ́jẹ́ jáse kẹ́ ọkọ jágé ọkọ ọlọ́run mú rán yan Ondo state ni àmọ́kẹ́lẹ́ tó fọjá gbúsù náà yìí ó má lẹ́yẹ́ fìtì lórí ìwò ìyá wa ká fọ̀nàwọ̀ yìí ọmọ kẹrin yìí ra yóò hàn wà kẹ́lẹ́ ọlọ́lá ẹ ṣe pé bí akẹ́lẹ́ yẹn lálá o kẹ́lẹ́ ọlílá o àmọ́ ìmọ̀ ẹ̀ lò yìí ta mú kẹ́lẹ́ ìgboro etí go ètè kún yìí mú kẹ́lẹ́ ìgboro etí èkún ìlàjẹ ó ti dàgbọ́ rẹ̀ ọmọbìnrin yìí kẹ́dẹ̀ sí ọmọbìnrin jẹ́ pé ó rẹ́dì ọmọ wa ní Ondo state ni ó ti rẹ́dì ó ti gbú sẹ́wá pé yóò àti bàbá yẹn atátán níbo àwọn ayé òjá pa ara kú ọmọ kan wá dálẹ̀ kíjì ṣe ó dẹ̀ ti sọkọ ẹ̀ ó dẹ̀ ti ṣe márèjì tán o kíjì ṣe ṣéjì ká bá lọ bẹ́ẹ̀ àbí ládókónòdé mo dẹ̀ ti fọ́nrán hàn pé kò ṣeé fi sára kú ni àfijàdókó okóyàn ẹ̀yẹ́ jí ká pè tọ́bọ̀ bí náà kẹ́nẹ́yàn oṣù yàgbóṣù náà àwò yàgbóṣù náà epo òyàn jí kẹ́nẹ́ bá tó wá la lílá kẹ́nẹ́ ẹ̀fọ́ yìí wọ́n bá lílá tán wọ́n dẹ̀ fẹ́ máa lò kí wọ́n tẹ̀gún kẹ́nẹ́ sórí Ọmọ Ondo state yàbádán ẹnẹ́ sọ́mọ́ mi fọ̀rọ̀ Ọmọ Ondo state ọmọ kódó ọkùnrin yan obìnrin yan jọkùnrin àti obìnrin yan bá pàdé ìpàdé yẹn alẹ́ rẹ bẹ́ni abádìjù torí akamu kan dédé akọ́nà yẹn akamu rigo bígo tiẹ̀ jomina búna tiẹ̀ pọ̀pọ̀rí ṣiṣi ẹ̀ monomini tiẹ̀ akamu dédé akamu gún ẹ̀ kọ̀kọ̀ àyíṣẹ́bíṣẹ́ akamu kẹ́lẹ́ rẹ̀ akamu gún ẹ̀ kọ̀kọ̀ yẹ́bẹ́ mú kẹ́lẹ́ gún ẹ̀ kọ̀kọ̀ akẹ́lẹ́ tó la kàkẹ́lẹ́ ní bobúkú ayé lálá o jẹ́bẹ́ mú kẹ́lẹ́ yẹ́rùmá ọjọ́ bọ́ ọ̀nà kú ọ̀nà fẹ́ kú ó pàdé ọ̀nà apá dèdè ń àwọn amúgẹ́nẹ́ ó sáwáka lọ bírígà lọ́kùnrin bá máa ń ṣe mo ti fọ̀rọ̀ ẹjẹ́ máa gbàgbé o ara mi mú comment yẹn here under comment section ayé jẹ́ ìmọ̀ ìròǹgbà yẹn ń obìnrin yẹn lè ṣe àti wọn ọkùnrin yẹn lè ṣe ọkùnrin jẹ́ pé ìmọ̀jù 2 minutes ó dẹ̀ ń ṣe o àmọ́ ìgùdù obìnrin kẹrẹ ó ní high libido tó Ọmọ Ondo state ni wọn obìnrin yẹn lè ṣe séjì ní ọkọ yẹn náà ni ó dẹ̀ nífẹ̀ẹ́ àmì èjì nífẹ̀ẹ́ ara yẹn séjì obìnrin yẹn ní ọkùnrin náà obìnrin kẹrẹ ó dẹ̀ fẹ́ ká dóko yìí ó fẹ́ ká dolo ní gbọ̀ngbọ̀n tó ti mójú rí ọkùnrin yìí pé ọkùnrin ṣe bọ̀rọ̀ ó go kan lẹ̀ yìí kẹ́ni ẹ̀ láà wá dáhùn ìgbọ́n pé kẹ́ni ẹ̀ láà go tó sàlẹ̀ àmọ́ nùgbọ́n wá tó lé tán wá rí for 2 minutes ni ó ti dá gbẹ̀ kéjì ọkùnrin ṣe àtòbìnrin yẹn àkàbá mi mú kọ́mẹ̀ntì ní ayé odò ẹ̀ à ń ṣe mo tún fẹ́ wá fọ̀ rí sáwọn fóyìn ọjọ́kùnrin àtòbìnrin bá mọ̀ kóódó jọ̀nà ó mọ̀ kóódó bá pàdé ọ̀nà ó mọ̀ bóódó àmì 74 ọ̀nà ó mọ̀ kẹ́nẹ́ ṣe yóò mà kẹ́nẹ́ yìí wì tó bá pàdé ọ̀nà ó mà kẹ́nẹ́ yìí gbà
sáré fọ equation ti balance rẹ̀ ó mà yan nítorí pé kẹ́nẹ́ yẹn igi bọ́ra yẹn akamúgún dédé ẹ̀kọ̀kọ̀ dédé bá ẹ̀kọ̀kọ̀ ó yẹ jí ìdọ̀tí apámáyí ní ara obìnrin yẹn amúkẹ́nẹ́ yẹn gbọ́ dédé ó dé tó bá amúkẹ́nẹ́ yẹn kan dédé bẹjọ́ obìnrin bá fẹ́ ṣe menstruation láì wọ́ọ́rọ́wọ́lì kí mo pè é wọ́ọ́rọ́wọ́lì o menstruation á jáde ni torí dédé bò ó yẹ jí àwọn ìdọ̀tí yẹn apámáyí ní ara obìnrin bọ̀dà ó ti mú kẹ́nẹ́ túbẹ̀ ó ti mú ọ̀pá ẹ̀ ó ti mú tú dédé bẹ̀ ó ti tú wẹ̀rẹ̀ nígbà mọ́dẹ̀ ti tú yóò ti wọ̀ dédé ẹ̀kọ̀kọ̀ yíkẹ́ nẹ́yìn ọ̀pá igi mọ́sẹ̀ ó ti wọ̀ dédé ẹ̀kọ̀kọ̀ ara tu obìnrin ara dédé á tú wẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ òkóyàn ajé arẹ́ pa ìtàn kan gan ajé arẹ́ pa ìtàn yìí gbogbo ara ní kékeré jọ ẹ̀ ó nẹ́bọ̀ ìkàn ó wá tó sí gẹ́ èyí ó ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ àmọ́ àfọ̀náyà àtijọ́ ẹ̀tì ní fóònù nígbà àti ìyá kékeré ní tàìmù ẹ̀tì ní fóònù bẹ́ẹ̀ yóò ká tó sí gẹ́ ní secondary school ó ti tó ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́tà ó ti kọ́ gẹ́ èyí dáhùn ẹgbà ó ìwádà ọjọ́ kan gẹ́ ẹ̀nà wá àbọ̀ ìyá ti wá wúlé àwọn gúnyán àti èéjà lẹ́tán àti gúnyán àmọ́ àfọ̀rọ̀dọ́ state aláìkì yán ìyán àtọbẹ̀ péré ọbẹ̀ ńlá àbọ̀bẹ̀ marúgbó ọmọbẹ̀ marúgbó jẹ púpurú ayé lálá ìlàgàn ká yaná ìwù ẹbí sí gbà ìdára àtúwẹ̀ ìsẹ̀mẹ̀tì fọ́ lọ bọ́ èyí àwọn gúnyán tán mọ́lẹ́ a fẹ́ jẹun ẹ̀fùbú gbẹ́ gẹ́ yóò kà yọ ní fíà iṣẹ́ gẹ́ yóò ti yọ àyàgbọ́ èèyàn já gbà pé gẹ́ ìyẹn tí tòsí nàtọ́jọ́ yìí gẹ́ ìyẹn tí fẹ́fẹ́ nàtọ́jọ́ yìí mà wá o mo mà dédé rí o ara ẹ̀gbọ́n tá máa sáyẹ́tì yẹn iná ẹ̀gbọ́n àyàká jẹ́ iná ká dọ̀jọ́ má ṣàṣìṣe dédé ká ṣe ọmọ sẹ́tí sẹ́yìn boys and girls ní ayéjọ́ ẹ̀ boys àmú gẹ́ yìí ó mú wọ̀nà orúkọ ẹ̀ ó lamúná yàrá ìgbà tó ná yàrá ó ṣàjókòó tí omi bá fọ̀ títò pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ títò yẹn náà tún màá yẹn ó ṣàmì bá gẹ́ yẹn tó dédé ẹ̀ ìgbà ọdẹ yá o àfẹ́ wá hẹ́jẹ́ tán ti wọ́ ọmọ ọbẹ̀ á dẹ̀ mọ̀ pé ní ayé ìgbàyẹ̀ ní ayé tẹ́lẹ̀ ṣe àsìkò yẹ̀ ọ̀làjú ti wáyé pé ààbò oúnjẹ olúkálukú lọ́tọ̀ọ̀tọ̀ ìwọ gba tiẹ̀ ẹ̀gbọ́n gbé tiẹ̀ àwọn pé ní tẹ́lẹ̀ dédé bó jẹ́ púpurú ọba fẹ́ jẹ àbùná abọ́ kan ní dédé wájọ jẹ́ ni ọbẹ̀ àbùná abọ́ kan dédé wájọ tìjọ tọ̀wọ́ iná àwò àfi jẹun ní ẹ̀nẹ́ pé àmì sẹpẹ́rẹ́tì oúnjẹ yẹn á ti wá wọ̀ ọmọ ọbẹ̀ tán ó wá rán àbúrò ẹ̀ kékeré pé ó yára pé ọgbọ́n rẹ̀ wá ò pé jáwá jẹun o ó gba ọ̀dẹ̀ tó yàrá bọ́dá mi o màmá mi jí mi gíyàn ẹ pé àsìkò ti tó jáwá jẹun o ó fẹ́ sọ pé yé ó kà mí ò náà kan rẹ̀ pé tí wọn bá ti kó òun bẹ́ẹ̀ báyìí gẹ́ẹ̀ lè bínú lọ kí mo fẹ́ sí o mi ò dẹ̀ fẹ́ jí gẹ́ẹ̀ lọ opportunity rẹ o mi mà gba opportunity ara sáà mi gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ ìyẹn ọmọ kan mọ̀ sẹ́ gbọ́n mọ̀ pé jókòó ọmọ kan bá ti mí gbé pàgbàgbà ara mi kà mí gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ọmọ pé ọkàn ẹ̀ tó balẹ̀ ọkàn ẹ̀ tó lè lélẹ̀ torí kẹ́nẹ́ mi ṣe yẹn pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ó yà gbọ́ ò búkọ mi gbé mú abo adùn ìkégbèrin yóò fẹ́ dó kégbà gbọ́sẹ̀ ara ka gbọ̀n ṣe mo ti rí nàrà ọkàn àbí mo purọ́ ara rẹ̀ gbọ̀n ni sí ọmọdé bọ̀dá mi ó yàgẹ̀ màmá mi sọ pé jáwá jẹun ó kà dẹ̀rẹ̀ kà báyìí bọ́ọ̀yẹ kà kóró ni ó kà kóró ní kàlàbá ni pé gbó àbúrò mi ò bóyànjú yán ó jí bọ̀dá mi kó tó mi fọ ó jí mo sọ pé ò bóyànjú yán bí mi bá jẹyán nìní máa jẹyán lọ́jọ́ mú ẹ̀ àmọ́ òbò yìí èwùdọ̀ lọ ò bóyànjú yán ṣé lóòótọ́ ò bóyànjú yán ò bóyànjú yán àjọ àwọn ọkùnrin dédé akọrin mi rò mí a máa bínú o àbàmì ayé mi ẹ̀gbọ́n mi àbúrò mi tí ò bóyànjú yẹn àjọ àti ìsọ̀ràn mi mọ̀ bóyá irọ́ wọn pa mọ̀ pé mi ọkùnrin báyìí mi mọ̀ bóyá ó yàn mo tẹ̀ tó fẹ́ bèrè question kan sáà pé kẹ́nẹ́ ìdèdè wa bá jẹ jíjẹ yàn àmọ̀ pé ó yàn àwọn obìnrin kẹrẹ́ àlè mọ̀ sọ́n ti mí yàn án tó àwọn ọkùnrin àmọ́ àwọn ìmọ̀ àti jẹjẹ nẹ́rùn àmọ̀ ìjẹ yàn nẹ́rùn àtọ́mọ̀ sọ mi yàn nísàlẹ̀ òun tẹ̀ ń bèrè báyìí pé àti mọ̀ jíjẹ tẹrun àtọ́mọ̀ sọ tó mí yàn ṣé òpó yàn jù yán
àjọba mi fọ́ àwọn mi sọ ní under comment section pé bóyá òbó yànjú yán àbẹ́ yànjú yán àdó rẹ̀ sọ tèmi yàn máa ń wá àfọ̀ràn mi ajẹ́ mi mọ̀ lèmi lára mi àbọ̀ yànjú yán bá mi bẹ́ẹ̀ ti gbàgbé ọ̀fọ̀ mọ́ mi fọ̀tẹ́lẹ̀ o nípa ọkùnrin jẹ́ pé 2 minutes 3 minutes tó ti dàpọ̀ rọ̀rọ̀ obìnrin yìí ò dẹ̀ mí dò yìí kẹ̀ yìí ò fẹ́ nú lè yìí kẹ̀ ara rẹ̀ gbà omi kò yín tán omi yọ̀ yín tán a mọ̀ pé bọ́kùnrin bá dóbìnrin dáadáa sorry bọ́kùnrin bá wùn obìnrin jí wùn obìnrin dáadáa àpò máa mi yọ obìnrin yẹn àyà á dà pé òun rí nǹkan yìí mí gẹ̀gẹ̀rẹ̀ aka gẹ̀gẹ̀rẹ̀ ara ní aka bóbìnrin aka rẹ̀ aka pòṣé ká ni aka adàgbé gbogbo abámifẹ́ òbí jí mi dá òbí jẹ àbí abámifẹ́ tọ́mùtọ́mù jí mi la tó aka rìnrìn àyà ṣùgbọ́n lọ́kùnrin bá dáńgájẹ́ tó bá mú obìnrin gbogbo yígáyígáyígá wá rí pé ṣùgbọ́n ilẹ̀ á mọ́ obìnrin ti ka expect ìjọkùnrin yẹn pé o àbí ti ka expect ọjọ́ kejì yẹn bá rí amúfòní rẹ̀ á pé o ẹ ṣe pé bóyá ní nǹkan fẹ́ gbà náwó ẹ̀ ó rántí kínní mẹ́mórì ẹ̀ lè lọ́ọ̀sì mo lè lọ́ọ̀sì ó hàn jọkùnrin gùdù nínú yakadóra wa yakarúra wa yìí ó máa yan tó bóyàn jù yán mẹ́ẹ̀mà àmọ́ bó bá yàn jù yán àfọ̀ràn mi níbẹ̀ kí mi mọ̀ bá mi fọ́ nínú kọ́mẹ̀ntì bóyá òbóyàn jù yán àbó òbóyàn jù yán jáde fọ́ràn mi nípa ti ọmọkùnrin kí wọn ọmọkùnrin yẹn lè ṣe bí a ní sọ ẹ̀ ní o péjì má lè ṣe ju 2 minutes àmọ́ arántí kẹ́nẹ̀ kan o ṣe pé bí a 2 minutes yóò bá ṣe pé bóyá èmi dọ̀mọ́ o á dọ̀mọ́ o àmọ́ ìtẹ́ obìnrin yẹn ọrùn tó obìnrin yìí Ondo State mo ti wá ni oko yẹn ẹ̀dẹ̀ tẹ̀ ọ̀ràn tó a máa parọ́ àwọn obìnrin Ondo State bọ́kùnrin bá mi ṣe wá yíngẹ́yíngẹ́ jẹ́ ìgbòwá jìgìjìgì yígbòwá bí ìlàgùn kan yẹjá ara wa gàdọ̀ dídí 30 40 50 minutes 1 hour bí tìga náà wáyé ká yíwa náà tán yíwa náà yìí òmú ẹ̀dẹ̀ rẹ̀ yẹ pé romantically bọ́kùnrin bá mi gbòòrẹ́ romantically báyìí ayé lákege o bọ́kùnrin mi rún rẹ̀ nàtẹ̀yìn àbọ̀ mi rún rẹ̀ nà ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ yóò kẹ́hẹ̀ẹ́ kan náà kẹ́ yóò mi ṣe doggy style àbí ìkéègbè style àbí ẹlẹ́dẹ̀ style yóò mú dédé style náà yóò mi gbélé ra ní romantically nàtò wúrọ̀ báyìí títí aláàfin lẹ́ àní rántí pàǹtí jẹjọ wúrọ̀ toró mi yàn mọ́ rẹ̀ òbó yànjú yán ajá ka gbàgbé òótọ́ mo ń sọ ni o ó kọ́ dídó hàn nára obìnrin ó hàn o nára obìnrin tí mo ti sọ yìí mú ara ká glow system rẹ̀ gá jí pẹ́pẹ́pẹ́ wàá rí pé èdítò rẹ̀ gan á ṣàbù á ká fọ̀fọ̀ á ká ṣàbù dédé system rẹ̀ á ṣe ṣàṣẹ èlé ká sick ẹni ká ṣàìsàn o tó omi ṣe kí ni omi jẹ kẹrin nàsìkò òun ẹjí jẹ omi ìwé nàsìkò òun ẹjí wín omi irun nàsìkò òun ẹjí irun omi gbẹnẹnu nàsìkò òun ẹjí gbẹnẹnu fẹ́ràn pé àyín pé bóyá mo tẹ̀ research kan sọ pé bọ́kẹ̀rin gan bá tọ́ mí jẹ́jú obìnrin jí àwọn obìnrin jẹ́ àka sọ́ọ̀kì ni bọ́kẹ̀rin bá tó gbàjọ́ bẹ̀rẹ̀ ká sọ́ọ̀kì àjíkẹ́ ní omi yìí mi jáde náà rẹ̀ àmàbí náà àjíkẹ́ ní omi yìí mi jáde náà rẹ̀ àjọ ní fítámì kan wọ́n mi sí bóyá ẹ̀mí gbàdí káńsà ká wọ ayé obìnrin ètì yé mi tó àmọ́ àjọ ní fítámì kan mi yọ náà omi sẹ́lẹ̀sẹ́lẹ̀ mi jáde náà ìgò rọgbọdí ọkùnrin tóbi ẹ bá mi yàn tóbi ẹ mi yàn tóbi àwọn obìnrin lẹ ajẹjọkùnrin ká yíká rún ẹyàn án èmi gbàdí káńsà wọ ọbẹ ajọkùnrin ká yàn jíká rún jíká rún ají káńsà lè ráyè náyé yàn o pé káńsà lè ráyè wọ náà yàn án bó ti mi rún dáadáa ajẹjíká yàn nẹ́ẹ̀fà gbọ́mà yàn mí o ọmọ mi fẹ́ yàn mí ààyè yẹn o káńsà aparẹ́ kọ́nà o mo fọ́n rẹ̀ o káńsà aparẹ́ kọ́nà jẹ́jọ́ kan rẹ̀ ká bá rẹ̀ tẹ́ yí ká bá rẹ̀ rún yí ká bá rẹ̀ tó kọ́ àbí mo parọ́ bẹ́ẹ̀ purọ́ o bọ́ọ̀bẹ̀rẹ̀ ti gbàjọ́ kan rẹ̀ ká tẹ́ yàn dáadáa yí ká bá òun yàn dáadáa yí ká yàn yí ká fọ́n káńsà mi wà o òkú tán jẹ́jọ́ kan rẹ̀ bóyá ọkọ rẹ̀ o àbí fiancé rẹ̀ o àbọ̀nẹ́kọ́nà yìí bá ti ṣe ọkọ rẹ̀ yìí mi bá ẹ̀hùn jẹ́jẹ́ ká tẹ́ yàn yí dáadáa ó ṣe pàtàkì náà yé àwọn obìnrin o ó ṣe pàtàkì o á dẹ̀ sọ pé àwọn àmàdẹ̀ tó gbàgbé mo sọ ẹ̀yìn pé bóbìnrin ti mí microphone wọn bí náà jọ pé bọ́kẹ̀rẹ̀ ti mí ṣe àwọn vitamin yẹn kẹ́ni omi yẹn vitamin mẹ́ẹ̀tọ́ màmá gbá rìsáàsì yẹn dáadáa gbàngàn yẹn ti gbá rìsáàsì yẹn lè bá mi kọ́ nínú kọ́mẹ̀ntì pé àrìsáàsì yẹn gbà òtítọ́ ni o
bẹ́ẹ̀ mi ti gbà gbàngàn lè bá mi sọ́nà kọ́mẹ̀ntì pé àgbà o omi mi jáde tèrètè náà èrò ẹ̀ ó ní hílì kàn mí ṣe náà yé àwọn obìnrin àbá mi kọ́nà kọ́mẹ̀ntì àbá mi yé mi mo tó kí yan nìkan yìí a máa gbàgbé àti bá wa sí program yìí o ọ̀sẹ̀ẹ̀sẹ̀ dédé gbà á ń kárí program yìí ni program yìí náà wo yóò tẹlifíṣàn program Ọmọ Ondo yìí àkàfọ̀ àníṣẹ́míṣẹ́ mi kó dédé èdè yẹn mára máa fọ̀ làjẹ́ máa fọ̀ kálẹ̀ máa fọ̀ Ondo máa fọ̀ Èkìtì máa fọ̀ Èkìtì Ondo state náà dédé wára ni so ìlàjì ayé máa fùgè àwáyé àgbí ọmọ kálẹ̀ o wo Ondo ẹ̀gí mo máa kí déédé wọn àwọn ọba iye a máa dà igbó o ń pè mọ̀ nípa déédé wọn o àwọn ọmọ Èkìtì kéètì ìpẹ́ ṣàlàáfíà àwọn déédé ga a máa ṣe o àwọn ọmọ Èkìtì àlàmà báyìí o kékeré náà là á tún pàdé ọ rárá lórí next episode kẹ́ẹ̀bọ̀ lórí Ọmọ Ondo kí mọ̀ gbàgbé orúkọ mi ti yí padà Mary Akínọlá lórí ètò Káyà Ọmọ Ondo lórí tẹlifíṣàn ra yóò tẹlifíṣàn àyàbára lálàáfíà léèké bọ̀ ìṣeré o.